Ẹ dákun mo wá béèrè ni o, torí tí ò yé èèyàn á máa béèrè. Ṣé ìfẹ́ yín náà ló fọ́jú débi wípé married man ó promise yín nígbéyàwó bí wọ́n fi ṣe ìyàwó kejì. Ọdún kìíní kò rí ọ fẹ́, ọdún kejì ó ní onísùúrù díẹ̀, ọdún kẹta kò tásìkò, tí fi wá lọ bí ọdún 5, 10, 15 tó sì wá ń bẹ. By the time tó bá sọ ọ́ di àṣálẹ́ lọ́jà tóòrò, tán wá ń rú ọ kiri orí àtẹ, táwọn ẹbí rẹ̀ ń torí òkè kan bọ́ sórí òkè kejì, ìfẹ́ rẹ tó fọ́jú yóò láwà. Mo mọ̀ rí póòstì kan mọ̀ ni, wọ́n wá ń béèrè lọ́wọ́ àǹtí wípé ìgbà wo lẹ ti ń fẹ́ra. Ó nígbà tó ń wà ní 18 years lòun àti married man yìí ti ń fẹ́ra. Ẹ wá béèrè pé kí ni éèjì wọn báyìí. Àǹtí mọ̀ ti wọ 34 years. So ìyẹn ni pé bí 15 years lòun àti married man ti ń fẹ́ra. At the end of the day, nígbà táǹtí wá wọ 34 years, ẹni títí ń sọ pé kán ní sùúrù fóun, ẹni títí ń dámọ̀ràn wípé ní sùúrù kò tí ì tásìkò, ìyẹn sọ fún ìyàwó mi náà, ó wá lóun ò mọ bóun sì fẹ́ gbé kalẹ̀ níwájú ìyàwó òun lẹ́yìn ìgbà tó ti fọdún 15 jóná 15 years. Ẹ dákun ọmọ 34 years. Ṣé ọkùnrin sì tún lè máa rọrú, ó lè máa sùúrù bí ìgbà tó wà 25, ìgbà tó wà 20s. Àní tá a bá ń sọ fún ẹ̀yin obìnrin kí a sọ ọpọlọ kalẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ní gbọ́. Àwọn ọkùnrin fẹ́ràn ara wọn, ìwọ ló kù sí lọ́wọ́. 15 years, 10 years, 5 years. Married man tí ò bá fi ọ, tẹ́ ẹ bá fi lè déètì ara yín, tẹ́ ẹ court for 2 years tí ò rí ọ fẹ́, gbà pé kò ní kan ṣe. Kò ní kan ṣe. Má jẹ́ ń tàn ọ́. Kò sí ní tó fẹ́ fọdún 5 wò, kò sí ní tó fẹ́ fọdún 15 wò. Káàzùn wípé irú ẹni tí mo sọ ní ìsìn, ó bá tẹ̀lé age mate rẹ̀ ńgbà náà ni. Ó ṣeéṣe kan ti marry. Ká tiẹ̀ wá sọ wípé wá tẹ̀lé ẹni tí ò tí marry tó fi ọjọ́ jù lọ, tó fi ipò jù lọ. By now yóò ti wà nílé ọkọ. Tí ò bá tiẹ̀ tí ìwà tiẹ̀ sí nílé ọkọ gan wípé wọ́n sì sọ pé yóò tiẹ̀ ti wà nílé ọkọ. Ọkàn rẹ̀ yóò balẹ̀ wípé ọkọ ti dé. Married man wá ń sọ fún ní ìsìn wípé òun ò mọ bóun sì fẹ́ sọ fún ìyàwó òun lẹ́yìn ìgbà tó fọdún 15 jóná. Ṣẹ̀rẹ́yìn ọkùnrin náà, àánú ọ̀pọ̀lọpọ̀ yín sì ṣe mí. Àdéhùn orí ahọ́n nìkan lẹ rò pé ń bẹ́ lòmíì sí. Ẹ ní mọ̀ pé níbi àdéhùn yẹn, ayé ọ̀pọ̀lọpọ̀ yín lè ti bẹ̀ bàjẹ́. Nígbà ọ̀fọdún 15 jóná nínú ọjọ́ orí èèyàn, èpè wo ló fẹ́ gbé ọṣẹ́ tí ò ní mọ́ ọ? Má gbàgbé wípé ìwọ lọ bá pọ̀ fẹ́fẹ́ o. Ìwọ lọ sí sọ pé kó ní sùúrù o. Èpè wo ló fẹ́ gbé ọṣẹ́ tí ò ní mọ́? Ẹ jẹ́ á máa ṣe díẹ̀díẹ̀ o. Ọ̀dọ̀ yín mo ti rí wípé ẹ mọ̀ date married man, ẹ sì tún fẹ́ settle down pẹ̀lú life yín, married man ó sì tún máa jowú. Èèyàn tó sì rè ó fẹ́ fi ọ lẹ́ni tó jẹ́ pé ó nìkan ṣe tí ó fi ọ. O tún lè sọ fún married man tó ń fẹ́ tí ń tàn ọ́, lágbájá mọ̀ ló ń fẹ́ mi. Ṣé ìwọ expect wípé kó sọ fún ọ wípé kó o mọ̀ fẹ́, pé kíní ọ̀fẹ́ tó ń rí jẹ lọ́dọ̀ rẹ̀ kí ibẹ̀ ó close? Kò lè sọ fún ọ. Gbogbo ọgbọ́n bó ṣe wà pẹ̀lú rẹ tí ó mọ̀ rí ọ dé bá as second class option, ìní ò mọ̀ wá. Àwa ní ká sọ ọpọlọ kalẹ̀. Àwa ní ká ṣe kíni? Àwa ní ká sọ ọpọlọ kalẹ̀. Àwọn ọkùnrin fẹ́ràn ara wọn, wọ́n wà máa mú orí ìta wa, wọ́n mọ̀ fi sọ̀rọ̀ àwọn. Lájíkẹ́rí náà o, bá like, comment, share. Ó dáa.